Ẹgbẹ́ àwọn tó ń jà fẹ́tọ̀ọ́ Mùsùlùmí èyí tí wọ́n ń pè ní Muslim Rights Concern (MURIC) wọ́n mà ti sọ̀rọ̀ lórí ipò ààrẹ tí gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ló fẹ́ lọ fún lọ́dún 2027 tí wọ́n sì ti jẹ́ kó di mímọ̀ pé irọ́ ni Mákindé ń pa ọ́ àti pé ó ń tàn rẹ̀ jẹ ni nítorí pé àwọn kò ní gbà àwọn kò sì ní jẹ́ kó ṣeé ṣe láíláí láti di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rántí pé bó tiẹ̀ jẹ́ pé Mákindé ò tíì jáde sọ̀rọ̀ pé òun yóò dupò ààrẹ lọ́dún 2027 ṣùgbọ́n tí awuyewuye gidigidi tó ti ń lọ lábẹ́lẹ̀ pé ọkùnrin náà ó fẹ́ díje du ipò ààrẹ lọ́dún 2027 lẹ́yìn tí sáà ọdún mẹ́jọ ẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá parí, bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ni wọ́n ṣe ìpolongo fún Mákindé lábẹ́lẹ̀ ṣùgbọ́n látìgbà táwọn tó ń bá a ṣiṣẹ́ èèyàn àwọn olùdámọ̀ràn àti olùrànlọ́wọ́ ẹ̀ táwọn náà ti darapọ̀ máwọn tó ń ṣe ìpolongo fún ìlọ̀pọ̀ èèyàn ti ń sọ pé ó dàbí pé òótọ́ fẹ́ wà nú ẹ̀ nítorí pé kò ṣeé ṣe kí Mákindé má fẹ́ díje dupò ààrẹ kí àwọn tó ń bá a ṣiṣẹ́ tọ́jọ́ ń ríra wọn lójoojúmọ́ káwọn náà wá máa polongo ìbò náà fún un. Bó tilẹ̀ jẹ́ pé Mákindé fúnra ẹ̀ ti padà sọ̀rọ̀ ìpè kò tíì sọ̀rọ̀ lórí ẹ̀ báyìí pé òun yóò sọ̀rọ̀ básìkò bá tó àti pé òun ṣe ọmọ àgbékọ̀rùn lọ sóko tí wọn yóò máa tì ní tìkùtì oní tó ń bá fẹ́ òun yóò padà fẹ́nu sọ fúnra òun. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde tá fi síta ẹgbẹ́ MURIC tí nípasẹ̀ olùdásílẹ̀ wọn àti olùdarí wọn ọ̀jọ̀gbọ́n Ishaq Lákin Akíntọ́lá wọn jẹ́ kó di mímọ̀ pé bí Ṣèyí Mákindé bó bá jáde dupò ààrẹ lórílẹ̀‐èdè yìí wọn ní gbogbo mùsùlùmí pátápátá ni yóò takò nítorí pé ó kórìíra ẹ̀sìn Islam ó sì kórìíra àwọn mùsùlùmí àti pé irú ẹni bẹ́ẹ̀ àwọn ò lè gbà kó di ààrẹ. Nínú àtẹ̀jáde tí ọ̀jọ̀gbọ́n Ishaq Akíntọ́lá fi ránṣẹ́ sí iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ náà ti jẹ́ kó di mọ̀ pé látìgbà tí Mákindé tó ti ń ṣe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti fi hàn pé òun kórìíra àwọn mùsùlùmí àtẹ̀sìn Islam tó sì ní pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn èèyàn àwọn táwọn jẹ́ mùsùlùmí làwọn pọ̀ jù Nàìjíríà àwọn ò lè gbà kírú ẹ̀ kó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà láéláé. Ọ̀jọ̀gbọ́n Ishaq Akíntọ́lá wa ní káwọn èèyàn gbọ́ dáadáa o àwọn ò kórìíra kìrìsìtẹ́nì láti di ààrẹ orílẹ̀-èdè yìí ṣùgbọ́n wọ́n ní ẹni tó bá ti kórìíra mùsùlùmí ìnìkan làwọn ò ní fàyè gbà wọ́n ní irú èèyàn bẹ́ẹ̀ ìsìn ní Mákindé jẹ́ wọn láwọn rántí wípé Mákindé tiẹ̀ ti ṣe títì tó jẹ́ pé lásìkò ọdún àti lásìkò tí wọ́n bá ń kírun Jímọ̀ ẹni yóò máa fi ìpàdé tàbí ìdánwò àwọn òṣìṣẹ́ ni yóò máa fi sí láìbọ̀wọ̀ fún ẹ̀sìn Islam àtàwọn mùsùlùmí. Wọ́n ní yàtọ̀ sí eléyìí wọ́n nínú kọmíṣánná ogún tó yàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní 14 ló jẹ́ kristẹni 6 ló jẹ́ mùsùlùmí. Wọ́n léléyìí tó yàtọ̀ sí àwọn alága àjọ ńláńlá tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún agencies wọ́n nínú àwọn alága àjọ ìyún iléeṣẹ́ ìjọba tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ 6 wọ́n ní ẹyọ péré ló jẹ́ mùsùlùmí nínú wọn. Bẹ́ẹ̀ náà lọ́jà àwọn lè fìdí ẹ̀ múlẹ̀ pé mùsùlùmí inú pọ̀ jù nípínlẹ̀ Ọ̀yọ́ wọn ní ṣùgbọ́n tí Mákindé tó ń fi ìyà jẹ àwọn mùsùlùmí tó sì ní bó bá di àsìkò náà tó bá fi jáde gbogbo nǹkan làwọn yóò fi takò láti má ṣe jẹ́ kó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n wá ní kí Mákindé lọ kẹ́kọ̀ọ́ lára mínísítà tẹ́lẹ̀ fọ́rọ̀ òfurufú lórílẹ̀-èdè yìí tó tún jẹ́ olóyè inú ẹgbẹ́ All Progressives Congress APC ìyún olóyè Fẹ́mi Fani-Káyọ̀dé nítorí tán ni bó ṣe jẹ́ kìrìsìtẹ́nì tó ó kó àwọn mùsùlùmí mọ́ra àwọn ọ̀rọ̀ tó sì máa ń sọ ọ̀rọ̀ tó fi ìfẹ́ hàn láàrin mùsùlùmí àti kìrìsìtẹ́nì ni wọ́n ní bí irú ẹ̀dá bẹ́ẹ̀ bíi ti Fani-Káyọ̀dé bó bá jáde lénìí pòun fẹ́ dupò ààrẹ lọ́wọ́ kan gbogbo àwọn mùsùlùmí yóò tò sẹ́yìn ẹ̀ táwọn yóò ṣàtìlẹ́yìn fún nítorí pé kò kórìíra wọn ní irú èèyàn bẹ́ẹ̀ làwọn fẹ́ kí gbogbo àwọn kìrìsìtẹ́nì káwọn náà máa jẹ́ kí má kórìíra wọn ṣùgbọ́n tán ní ti Mákindé o bó bá jáde fúnpò ààrẹ àwọn ò ní jẹ́ kó di ààrẹ àwọn yóò sì gbégi dínà pàápàá lọ́dún 2027.